ìgbà tí mo wò pé àbúrò mi kú ni ọkàn mi tó rẹlẹ̀ díẹ̀. Ó kò dẹ̀ dára mi lẹ́bi pé èmi ni mo sì fà á tí ọmọbìnrin yìí fi kú o. Àmọ́ ta ló máa ṣe tí ò ní bínú bí mo ṣe bínú yìí? Ta ló máa ṣe tọ́rọ̀ yóò ní ká lára wípé àbúrò tèmi, ọmọ ìyá mi, ọmọ bàbá mi, ẹni tí mo gbé ọmọ sílẹ̀ tán tó dẹ̀ mú òun àtọkọ mi jọ ní àjọṣepọ̀. Bẹ́ẹ̀ sì ni mi ò fẹ́ kí ẹbí mi ó dàrú. Àwọn ọmọ ronú títí mo fi ọpọlọ mi rò títí. Àǹtí Ṣeun, mi ò rí ibi kankan tí mo fẹ́ gbé sí ju pé kí oníkàlùkù kó máa bá tiẹ̀ lọ. Kì í wá ṣọkọ mi nìkan ni mo ní kó máa bá tiẹ̀ lọ, pẹ̀lú àbúrò mi náà ni. Lóòótọ́ mo ti bímọ méjì fún ọkọ mi, ọkùnrin kan obìnrin kan. Àmọ́ kò rọ̀ fún mi o, kò rọ̀ mí lọ́rùn láti gbàgbé nǹkan yìí o. Ká tiẹ̀ sọ pé kì í ṣe pé mo wò ó lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọkọ mi. Ṣé bí mi bá dáríjì mú? Ẹ dúró náà. Báwo ló ṣẹlẹ̀ gan tó fi wà lórí fóònù ọkọ mi? Ìbálòpọ̀ tí kì í ṣe ẹ̀kan, tí kì í ṣe ẹ̀kejì, tí kì í ṣe mẹ́ta, tí kì í ṣe mẹ́rin, tí kì í ṣe márùn-ún, tí kì í ṣe mẹ́fà. Nígbà tó rọ ìṣẹ̀lẹ̀, àbúrò mi fẹ́ láti rí mi, àmọ́ mi ò rí ní immediately. Mo jẹ́ kí ọjọ́ ta sí i, tí mo sì jẹ́ kó yé ọkọ mi wípé ó ní láti yẹra fún mi kí òkú méjì má bá Ọlọ́run nílé. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ tán yìí fún yẹn lórí Folúwaṣọ́ Ọmọ-Àkànjí. Àbámọ̀ ni táìtù ìtàn yìí, and I know. Arábìnrin kan sọ fún mi pé ọkọ òun tóun fẹ́ àti àbúrò òun jọ ní àjọṣepọ̀ tí òun ò sì mọ̀. Ó ní kóun bẹ̀rẹ̀ láti gba ibi tí òun ti bẹ̀rẹ̀ sí ń fẹ́ ọkọ òun. Ó ní télọ̀ lòun. Mo kí gbogbo èèyàn amúnidára. Ó ní pé iṣẹ́ télọ̀ ni òun ṣe, tóun sì mú sí òun ní òkúnkúndùn. Ó ní àmọ́ kóun bẹ̀rẹ̀ láti gbà tó òun kọ́ṣẹ́, bàbá àwọn ò bá wọn dìnnà tí bàbá àwọn fi kú. Òun ní second born, ọkùnrin ni wọ́n kọ́ bí, wọ́n dẹ̀ bí obìnrin kan àtọkùnrin kan lé òun. Ọkùnrin last born àwọn, second born lòun. Nígbà tó ń jáde ìwé mẹ́wàá, kò sáǹfààní fún òun láti lọ sí ilé ìwé mọ́. Òun ló ń kọ́ṣẹ́, ìyẹn iṣẹ́ télọ̀ tó ṣe tóun láìkì ni. Ó ní àǹtí Ṣeun, nígbà tí mò ń kọ́ṣẹ́ ni mo ti mọ ọkọ mi, torí jẹ́ bíi fámìlì àwọn ọ̀gá òun. Ó ní ọkọ òun gba ọdún 4 lọ́wọ́ òun, ọdún 3 sọdún 4 ṣá, kò pé mẹ́rin tán. Okay, ó ní ká pọ́dún 3. Ó ní ọkọ òun jókòó nǹkan tó náìsì sóhun gbà táwọn jọ ń fẹ́ra wọn. Ó ní àwọn ò bẹ̀rẹ̀ láti ibi fífẹ́ o. Ìgbà tó àwọn bẹ̀rẹ̀ sí ọ̀rẹ́ làwọn fi bẹ̀rẹ̀, ìgbà tó yà àwọn bẹ̀rẹ̀ sí fẹ́ra wọn. Ó máa wá sí ṣọ́ọ̀bù àwọn, torí fámìlì ọ̀gá òun ni. Ó ní wá di ọjọ́ kan, ọ̀gá òun rán òun lọ sílé kóun lọ bá wọn ṣe nǹkan kan. Ìgbà tóun débẹ̀, òun bá pò ti wà nílé. Ìgbà yẹn ló wà ní school, ó dẹ̀ pé final year ló wà.
òun dẹ̀ rí bẹ́ẹ̀ wọn àwọn kí dáadáa ó ní kó ń wá àwọn tó ń sọ̀rọ̀ ó ní máa ń ṣọ́ọ̀bù àwọn máa ń sọ̀rọ̀ o ó gbogbo táìmì àwọn tí máa fẹ́ ra àwọn ọ̀rẹ́ jẹ́ làwọn tó bá wá àwọn máa ń kí ó lè bèrè pé kí ló tóun náà kọ́ṣẹ́ tóun lọ sí school òun dẹ̀ explain fún pé kò sí nǹkan kan kò sówó lọ́wọ́ mọ́mí àwọn ni àti ibẹ̀ lọ àwọn bẹ̀rẹ̀ sí di ọ̀rẹ́ tó ń bá lọ àwọn máa ṣe erépa ẹ̀mọ́ erépa ọmọ ọkùnrin àtobìnrin àmọ́ kò bóun lájọṣepọ̀ nígbà tó fẹ́ serve náà tó bá ti dé àwọn tí fẹ́ra wọn gbà yẹn o ó fóun ní fóònù Nokia kan gbà yẹn ó máa ń wá sọ́dọ̀ àwọn ọmọ aṣọ́gbẹ̀ ọjọ́ kan òun náà ti kọ́ṣẹ́ tán bòun tí ì gbàyè lọ́dọ̀ ọ̀gá òun sì bọ́gà òun máa ṣiṣẹ́ ó wá òun wá lọ bá nílé ọ̀gá òun ṣàrán òun lọ lé òun ṣàgbẹ́jọ́ kọ́gà òun rán lọ sílé ọ̀gá òun rán òun ṣàlọ́ bá nílé ìgbà táwọn délé ó fi tipẹ́tipẹ́ gba ìbálẹ̀ ìdí òun ó lè kó òun fẹ́ òun ni òun ò pariwo síta òun gba kámú pé ìṣẹ́bọ́kọ tóun fẹ́ lọ́nà jábàálẹ̀ òun àwọn ọjọ́ fẹ́ra wọn nígbà tó yá ó travel lọ sí Àbújá òun ò gbúrò ẹ̀ mọ́ lẹ́tẹ̀lẹ̀ àwọn máa ń sọ̀rọ̀ tó yẹ tí fóònù òun ti bàjẹ́ òun ò rí gbúrò mọ́ àwọn face life àwọn fẹ́ ọmọkùnrin kan ọmọkùnrin yẹn mechanic ni àwọn tó fẹ́ra wọn ọmọkùnrin làwọn ti ẹ̀fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ ó ní ọjọ́ kan àbúrò náà lọ wá bọ̀ òun àbúrò òun ti ṣetán ní secondary school gbà yẹn òun náà ti wọ school torí òun ti ṣiṣẹ́ dédé díẹ̀ òun fi ń support wọn àbúrò náà lọ wá bọ̀ òun nílé pé kí ló ń gbọ́ ṣé òun gbọ́ pé bẹ́ẹ̀ Tájù ti fúnyàn lóyún Tájù fúnyàn lóyún oyún ó ní ẹ̀ kódà ọmọ ìyá tó ń ta àmàlà ní ẹgbẹ́ ṣọ́ọ̀bù wọn ló fún lóyún pé wọ́n pariwo gan bẹ́ẹ̀ nísìn ariwo oníbò ń ṣe múra ni òun á dìgbà tó máa débẹ̀ òun rí pé òótọ́ ni wọ́n yanjú ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni òun ṣàpadà tó wọn fi fẹ́ Tájù nìyẹn because òun ò fẹ́ kọjá ìhun ẹgbẹ́ ẹ̀ báyìí lẹ́yẹ máa ń wọ́tọ̀ ó lóun jẹ́ ń bá ní ayé òun lọ ìgbà tó yá ṣọ́ọ̀bù ọ̀gá òun tí máa ń ṣiṣẹ́ òun bọ́gà òun ṣiṣẹ́ òun dẹ̀ tún ṣiṣẹ́ ń bẹ̀ òun náà máa ń gbaṣẹ́ òun bọ́gà òun ṣiṣẹ́ ìgbà tó yà wọn bá gba skirt and blouse ó máa ní kó bá wọn rẹ pé ìlú òun fẹ́ gbà òun á gbowó so ọ̀gá náà máa rí tiẹ̀ bẹ́ẹ̀ òun àrí tòun bẹ̀ òun ti ní machine àlòkù náà lòun rà Tájù yẹn náà ló fún un lówó tó ń fi ra machine yẹn òun ṣiṣẹ́ òun dẹ̀ ń take care àwọn àbúrò òun ẹ̀gbọ́n òun ọkùnrin yẹn òun náà kọ́ṣẹ́ ni ó ti ní ṣọ́ọ̀bù tiẹ̀ àmọ́ òun ògbó táwọn gbé Àbújá ló ń gbé bọ́fẹ̀dẹ̀ òun náà ti lọ sí Àbújá wọ́n nígbà tó dé ìyá tó pẹ́ díẹ̀ ìjọ kan kọ́ dúró ni wọ́n sọ pé òun wà ní ṣọ́ọ̀bù náà ọ̀gá wọn sọ pé ṣé òun gbọ́ pé lágbájá ti dé òun wá ní òun ò gbọ́ o gbà ó ló dé ó ní ó dé náà pé èmi ò mọ̀ kó dé o ebi táwọn ti sọ̀rọ̀ pẹ́ ló bá wọlé wá dé ṣọ́ọ̀bù àwọn ó kí ọ̀gá àwọn ó kí everybody ó ń kí òun ò dá lóhùn ni ọ̀gá nígbà kí ló tó dá lágbára lóhùn ó ní mò ń dá òun sọ̀rọ̀ sókè ni wọ́n ṣàbá wọn parí ẹ̀ pé kó má bínú sí ìwọ́n tó ṣẹlẹ̀ ní gbogbo ẹ̀ kó má bínú pé òun tó ń dé nìsín náà ó wà nìkan tó ń fi padà dé pé torí ó ní promise tó ń promise ẹ̀ kíní kan ọdún dẹ́ ni ok ìgbà tóun ò ti rí ẹ tó ti pọ́dún kan ọdún méjì o bọ́tà àwọn tó fẹ́ máa sọ̀rọ̀ ni o tó ti pọ́dún kan going to 2 years àwọn ti lẹ́yìn kan táwọn ń fẹ́ o bọ̀bọ̀ kan báyìí ni o pé ó jẹ́ fún yàn lóyún ni o gbogbo ìdílé sọ pé tó bá gbọ́ kó má bọ̀ sí àbàdì fún gbàdúrà ti fún yàn lóyún ní ti jáwọ́ òun o pé ṣé òun fẹ́ lọ ṣe àwòkìdè ní ilé ẹ̀ ni wọn ni ó ké pé kò sí problem pé òun náà tóun náà lọ síbi tóun lọ pé bóun náà rí girlfriend tóun bá ṣeré ń bẹ̀ náà pé òun dáríjì àwọn tó jáde dára àwọn tó ń fẹ́ra àwọn ọ̀rọ̀ padà wọn náà ti ṣe ọmọkùnrin lè ṣe kódà ó gba ṣọ́ọ̀bù fóun ó ní òun ti ríṣẹ́ ó gba ṣọ́ọ̀bù gidi fóun ó ní dàmí àbúrò náà wà ní school àbúrò náà rí ní àtò ọ̀dà àbúrò wọn máa ń sọ̀rọ̀ bọ̀dá náà jọ máa ń pè ra wọn àti ṣeun bọ̀dá ni àbúrò mi máa ń pè so ó dẹ̀ máa ń pàbí ẹ̀mọ́ ó ṣe bí ẹ̀gbọ́n sí àbúrò mi pé ẹ̀gbọ́n mi tó l'Àbújá gan náà mo jẹ́ kí wọ́n mọ̀ èmi náà gbà mí ó ní pé kí wọ́n s'Àbújá tí má l'Àbújá a room self contained ló ń gbé tí má lọ s'Àbújá ń gbà mí mo lè lo ọ̀sẹ̀ kan màá ní àwọn mo fẹ́ lọ ṣiṣẹ́ ṣọ́ọ̀bù àtúpadà sílé padà bàbá mi náà tó náà bá jẹ́ ní available time ó máa wá sí Èkó bíbá yìí nígbà tó jẹ́ ìyá ó lóun máa fẹ́ òun àwọn tó jẹ́ ìgbéyàwó àwọn jẹ́ ìṣègbéyàwó àti ṣeun ó tọrọ mi mo jẹ́ kó lọ sí Àbújá ó gba ṣọ́ọ̀bù fún mi kódà ṣọ́ọ̀bù tó gbà fún mi tí mò ń lò l'Àbújá tẹ́ ẹ bá rí